ṣùgbọ́n mo fẹ́ kí ẹnìkan tó pàtàkì tó sọ lé ọ̀rọ̀ yìí tí wọ́n sì ṣe dáadáa. Bàbá wa ìmáàmù àgbà lọ́fà, ìmáàmù Ọ̀fà ṣe dáadáa púpọ̀, ìmáàmù Ọ̀fà ṣe dáadáa púpọ̀, ìmáàmù Ọ̀fà ṣe dáadáa púpọ̀. Ní agbára Ọlọ́run ò ní wó bàbá ìmáàmù Ọ̀fà. Mọ̀ túmọ̀ ẹ̀. Èyí tí ìmáàmù Ọ̀fà sọ ni wípé èmi o gẹ́gẹ́ bí ìmáàmù Ọ̀fà mo gbà pé ẹni àpọ́nlé làwọn sàábé, mo gbà pé ẹni àpọ́nlé lọ́dọ̀ Muhammad, mo gbà pé fẹ́líìsì kọ́ ní bẹ́ẹ̀nù kòtò Abubakar ni, mo gbà pé Umar àti Abubakar inú wọn ò dùn nígbà Nábì jáde láyé. Bàbá ìmáàmù Ọ̀fà gbà. Ìmáàmù Ọ̀fà wọ́n tún jẹ́ kí gbogbo ayé mọ̀ pé àtàwọn àti gbogbo mùsùlùmí Ọ̀fà àwọn èṣe ṣíà. Ojú bẹ́ẹ̀ lọ wọ́n ti yanjú ìtọ̀fà bá wọn clear rẹ̀. Ìmáàmù ìlú ni símbọ́ọ̀lù ìlú kọ̀ọ̀kan. Ṣẹ́rí àwọn tẹ́rí táwọn ń sọ ọ̀rọ̀ yẹn ìmáàmù ìlú kọ́ ni wọ́n, ọ̀rọ̀ wọn ọ̀tà. Ọ̀rọ̀ wọn ọ̀tà gbogbo ẹni tí ìbá ti ń ṣe ìmáàmù ìlú ọkọ̀ sọ̀rọ̀ báwọn ọjọ́ rẹ̀ ni. Ìlú kọ̀ọ̀kan ní ọjáde ìlú tí wá o kò sí sàábé tó jẹ́ létekéte, ìlú tí wá alátẹnudẹ ò sínú àwọn sàábé, ìlú tí wá àpẹ sàábé kan dẹ̀dẹ̀ wùrẹ̀, ìlú tí wá fẹ́níìsì kan ní bẹ́ẹ̀nù kòtà Abubakar ni wọ́n yanjú ẹ̀ nìyẹn. Ìlú wá kìí ṣe ìlú ṣíà, ìlú yẹn ṣe ìlú ṣíà lò. Ìlú kọ̀ọ̀kan ní ọ̀sọ̀ tí bàbá ìmáàmù Ọ̀fà ti yanjú tọ̀fà. Bẹ́ẹ̀ni kan bá tó ń dún lọ́fà ní ìsìn ìkan dúndùnkúndùn ní ayé ò lè gbọ́ ìmáàmù ìlú ti sọ̀rọ̀. Ẹ̀yin ìmáàmù ìlú tó kù ṣé ṣíà ni? Ẹ̀yin ìmáàmù ìlú tó kù ṣé ẹ gbà pálátẹnujẹ làwọn sàábé? Ẹ̀yin ìmáàmù ìlú tó kù ṣé ẹ gbà pé dẹ̀dẹ̀wùrẹ̀ làwọn sàábé? Ẹ̀yin ìmáàmù ìlú tó kù ṣé ẹ gbà pé elétekéte làwọn sàábé? Ẹ̀yin ìmáàmù ìlú tó kù sẹ́yìn náà gbà pé kì í ṣe Abubakar ní ń bẹ nínú kòtò pẹ̀lú Ànábì, fẹ́líìsì ni fẹ́líìsì. Bẹ́ẹ̀ bá ti wá mọ̀ pé gbà ẹ̀bọ́dé ẹ̀ṣẹ̀ bí ìmáàmù Ọ̀fà. Bí ìmáàmù ìlú kan bá ti sọ̀rọ̀ gbogbo ẹni bá tún sọ̀rọ̀ ń lu nǹkan sọ kankan, èmi ò tí ì sọ̀rọ̀, ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò tí ì sọ̀rọ̀, torí tí ń bá sọ̀rọ̀ kútúbà méjì ni tí ó jìnà dáadáa tí ó kúnná, èmi ò tí ì sọ̀rọ̀. Ṣùgbọ́n jọ jímọ̀jímọ̀ báyìí láàmà gbé wá àwọn ìmáàmù ìlú tó bá sọ̀rọ̀ àmọ̀ ṣàdúrà fún wọn. Tẹ́rí àwọn ìmáàmù ìlú yín tó bá ṣáà ti sọ̀rọ̀ ẹsẹ́ yìí ẹ̀sá wa ká lè jẹ́ kọ́ mọ̀ pé ìlú yẹn o